ọlọ́run jẹ́ ó dáa fún engineer Ṣèyí Mákindé, the executive governor of Oyo State. Kò ní bàjẹ́ fún governor láìláì. Governor mọ ìtumọ̀ tá ń pè ní freedom of religion. Governor mọ ìtumọ̀ tá ń pè ní freedom of association. A wà ní ìfitọ́rù governor níjọ́ Wednesday tí governor pè wá pé ká wá bá wọn ṣínú. Kí ni wọ́n pè wá sí? Ṣé Muslim làwọn ni? Tí wọ́n bá pè wá pé ká wá ṣínú, kí ọlọ́pàá ò lábẹ́ fi mú governor. Kí ni tí governor ṣe fún wa yẹn? Governor ń sọ fún wa nìyẹn pé mo fẹ́ fẹ̀yìn mùsùlùmí náà lẹ́tọ̀ọ́ yé freedom of religion. A sì jókòó ń bẹ̀ abá governor ṣínú. Kódà governor sọ pé ṣé torí pé mi wá jẹ́ governor ni ò jẹ́ kẹ́ ẹ gbé àsáró fún mi, ni ò jẹ́ gbé rẹ̀ sí fún mi torí pé mo jẹ́ governor, kọ́ bàbá máa wẹnu èmi governor pé mo ń jẹun ta gbangba. Governor ní mi lè wait kí ọdún méjì tó kù yìí parí kémi náà lè máa jókòó pẹ̀lú ní kájọ máa jẹun. Ẹ wo olórí gidi, ẹ wo aṣáájú dáadáa, ẹ wo aṣáájú dáadáa. Governor wá sọ ọ̀rọ̀ kan tó dáa pọ̀ gan. Governor ní ẹ̀ ń gbé káàkiri pé mo ní kó má sí private sharia panel. Governor láwọn ò sọ bẹ́ẹ̀, àwọn ò lè sọ pé kí alternative dispute resolution mechanism tó lè ran ìjọba pàápàá lọ́wọ́ pé kí ẹjọ́ tó wà nílé ẹjọ́ má tó nǹkan, àwọn ò lè sọ pé kí irú ẹ̀ má sí. Freedom of religion, freedom of association. Governor ní gbogbo tó bá sì bófin mu làwọn á ṣe, àwọn oníṣe tó takò fi. Kò sí sófin kankan tó sọ pé kó má ṣe private sharia panel. Kò sófin tó sọ bẹ́ẹ̀. Kí ni governor ń sọ fún wa yẹn? Governor ní gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀ṣẹ̀sìn yìí làkún bí ìnùkún wàlíyẹ̀dì. Ìwọ wá lọ jókòó síbi tí wọ́n ti di ìwọ mú tó lè ṣẹ̀sìn ẹ bó ṣe wù ẹ́. O sì jókòó mẹ́, ṣé prison ló wà ní? Are you a prisoner? Bírẹ̀ léèrè, are you a prisoner? Ṣọ́nú ẹ̀wọ̀n ló wà ní? Wọ́n sì ń jó káàkiri pé bá a ṣe pín sí méjì yẹn tẹ́ ẹ lọ́rùn. Ìwọ mùsùlùmí sì ń jó. Ó mọ̀ pé bó ṣe ń jó yẹn àwọn fi ẹ̀ṣẹ̀ sí ni. Ẹ wo àwọn ẹlẹ́lẹ́yà ṣé wọn ọ̀gbọ́n. Wọ́n ti rí pé ẹ̀gbọ́n. Bẹ́yìn ṣe ń wò pé inú yín dùn yẹn, àwọn fi yín rẹ́rìn inú ilé ni. Pé ẹ wo dàgbìnidọ́ ọ̀rọ̀ yìí, aníkẹ́sìn wọn dà ó sì rẹ́rìn. Ẹ wo dàgbìnidọ́ ọ̀pá yìí. Táwọn bá ń ṣèpàdé wọn lọ́dọ̀ wọn, wọ́n máa wá fi yín ṣàwẹ́wà. Àwọn atẹ́yìn ń wò bí èèyàn burúkú tẹ́ ẹ rò pé wọ́n kórìíra wa yẹn, wọ́n mọ̀ pa ọmọ ń tà ń ṣe jù yé lọ. Wọ́n mọ̀ pé ọmọ ń tà ń ṣe, ìtorí ipá ọmọ ń tà ń ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n fi gbógun tì wá. Torí ipá ọmọ ń tà ń ṣe, wọ́n mọ̀ pé àní gba nọ́ńsẹ̀nsì tọ́rọ̀ bá débi ẹ̀sìn wa, ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹ̀yìn kan wà orí yín nọ́ńsẹ̀nsì gan ló wà ń bẹ̀, wọ́n mọ̀ pé nọ́ńsẹ̀nsì gan lẹ́fẹ̀ẹ́. Ibo lèmi adúró sí téèyàn wá sọ fún mi pé mi gbọ́dọ̀ lọ́bì kan lọ kírun, who the hell are you? Nígbà tó mi ò sọ fún wọn pé kí wọ́n máa lọ chọ́ọ̀chì níbì kan, tí wọ́n wá sọ fún mi pé mi gbọ́dọ̀ lọ́bì kan lọ kírun, who are you? Tàbá bá rẹ tí wà ní sọ bẹ́ẹ̀ fún mi. Látọ̀ àtàlì màlúùkì fi má sí yá tìlẹ̀ kalẹ̀. Ó bá wù ẹ́ kó sọ pé ẹrù mi pọ̀, Ọlọ́run ló rán mi iṣẹ́. Máa gbé káàkiri kó sọ pé ẹnu ẹ pọ̀. Wàhálà ti ẹ nìyẹn torí pé lọ́wọ́ bá lékè ọlá ló rán èmi iṣẹ́. Ọba tó sì rán mi iṣẹ́ kì í fi nílẹ̀ kó sì ní fi mílẹ̀. Má sọ̀rọ̀. Gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ sì ń bẹ̀ sí wájẹ́. Káma wá wò yín ràn. Ní wò yín ràn. Fi ẹjọ́ yín sun Ọlọ́run. Ọba lékè ọlá tó dánwò ò sì ní fi yín lọ́rùn lẹ̀. Àwọn ò lágbára ká fún yín lọ́rùn pa. Ṣùgbọ́n lóun tí máa fún yàn lọ́rùn ò ní fi lọ́rùn lẹ̀. Kí ló dé? Ẹ̀sìn tí wọ́n là ń wì. Ẹ̀sìn wọn là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹ wá ń dàwárú. Nítorí ká má bàa lè achieve development tó ń lọ l'Ógbómọ̀ṣọ́. Ẹ gbájú development àti ní l'Ógbómọ̀ṣọ́ ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ bí wọ́n ṣe ń fà wá sẹ́yìn. Aláàbẹ̀ṣe fẹ́ǹsì yìí ni wọn ò jẹ́ àríṣe. Àwọn èèyàn ti propose fáwọn fẹ́ kọ́ mọ́sálásí ńláńlá sílẹ̀ yìí ni wa. Ẹ jẹ́ àríkọ́. Lot of development ló wá ẹ̀jẹ̀ àríṣe. Ṣáwà sọ pé kẹ́ ẹ má kàn tó wù ní sínú Baptist ni. Ṣá àgbàlẹ̀ Baptist lọ́wọ́ yín ni, àgbàlẹ̀ Catholic lọ́wọ́ yín ni, àgbàlẹ̀ Methodist lọ́wọ́ yín ni, àgbàyìn láàmú lórí development. Kí ló dé tẹ̀yìn Christian Ògbómọ̀ṣọ́ ń dà wá láàmú?
tó bá wù ẹ́ kó sọ pé àwọn kírísítẹ́nì ò dà wá láàmú gbangba mo ti wí. tó bá wù ẹ́ kó láwọn kan ní kì í ṣe àwọn kan ẹ sọ fún gbogbo àwọn tó bá wà ń bẹ̀ kó fi ẹ̀sìn wọn lọ́rùn lẹ̀. tá a bá lọ yídì ní ọyídì ẹ̀yin là ń lọ fẹjọ́ ẹ̀yin sun ọlọ́. bá a bá lọ yídì ní ọyídì ẹ̀yin là ń lọ fi ẹjọ́ ẹ̀yin sun ọlọ́. gbogbo ẹ̀yin kírísítẹ̀n tó kù tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lọ́wọ́ ń bẹ̀ ẹ lọ bá ẹni tó ń dẹ̀ wá rú pé kó fi wá lọ́rùn lẹ̀. ẹ lọ bá ẹ sọ fún pé kó fi wá lọ́rùn lẹ̀ kí ló dé. ẹ̀dẹ̀ ń dá ẹ̀sìn wárú. What's your problem? Kí ló ṣẹlẹ̀? Nítorí ká fi máa sunkún àwa mùsùlùmí kan wá ń jó à ń jójó yà ṣùgbọ́n bí blame àwa mùsùlùmí tá ń jó àgbọ́n ni níjọ́ tó bá rí aláìsí pé wọ́n ń da ẹ̀sìn wárú ni bóyá wà á padà. Àwa ò sì bẹ̀rù ẹnìkan kan wallahi wa rabbil Kaaba lẹ́mi Yunus Tọ́lá Olúṣínà Ayílára Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ èmi lèmi wí o ní ìsọ̀lọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò sí ẹnìkan tí mo bẹ̀rù lẹ́yìn ọlọ́. Kí ló ó ṣe dùn wọn ná pápátá ẹ̀wà apá mi ta ló sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ì ní ikú. Ṣé mo sọ pé mo bẹ́ ju ayé ẹ o akún kékeré àwọn tó kéré jù mí lọ ti kú. Ẹni tẹ́mi àti ẹjọ́ jókòó primary school Abdulrasheed lórúkọ ẹ̀ ó ti jáde láyé. Àkó primary school tó fi kú àǹfààní lè mi rí. Ìgbà mo wà secondary school mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo wà ní èké mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo wà tí mo ń ṣe NC ní college mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo ń ṣe first degree mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo ń ṣe masters mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Mo mọ àwọn tá a jọ pẹ̀lẹ́ PhD tí wọ́n parí ẹ̀ tí wọ́n ti jáde láyé. Tẹ́mi bá wà láyé dì sí wàá wá máa dẹ́rù kú bà mí. Àbó rò pé tí n bá kú lọ́la mo ṣánkú ni mi ò ṣánkú o. Mo láwọn ìyàwó mo láwọn ọmọ tó o bá sì wò pé bí n bá kú wọn ò ní jẹ́ èèyàn ìjẹ́ èèyàn wọn ò sí lọ́wọ́ rẹ torí bàtí bàbá tèmi náà fúgbà mo wà ní primary school tí mo wà ní primary 1 mo jẹ́ ntọ́lọ̀ ní mo fẹ́ jẹ́ àbí ǹjẹ́ we don't without anybody ọba àríkẹ́lá mọ̀ ní tí kálukú ọ̀jẹ̀ èmi ò bẹ̀rù kú o. O bá sì wò pé á fi ẹ̀wọ̀n ni àwọn àfẹ́ ẹni ọlọ́run náà wọ́n lo ẹ̀wọ̀n àwọn àfẹ́ ẹni ọlọ́run wọ́n máa lo ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ wọn kọ tírà nú ẹ̀wọ̀n kí ló dé fi dẹ́rù bà wá. A fi sàárẹ̀ a sàásì àárẹ̀ ó ṣe àìmọye àárẹ̀ àrẹ́bí ayù ṣé kò sàárẹ̀ báná bí ọlọ́run kí ló wá fẹ́ fi halẹ̀ mọ́ wa ó yá sọ nǹkan mi táwọn àfi àmọ́ ẹbẹ̀rù. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Christian l'Ógbómọ̀ṣọ́ èèyàn dáadáa ni yín o tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ máa ń pa ẹ̀ gbogbo yín abẹ́rẹ́ yín lọ́dọ̀ ẹni tó dà wá dàbí ẹ sọ fún kó tó gẹ́ ẹ jáde ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bá jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ mọ̀ ń pa ẹ̀ ń dọ́gbọ́n ni. Àkílódé àwọn òde sí yírù náà ẹ̀ ń ṣe ń dájú wa rú Ọlọ́run ló ní kí n má ì tí ì sọ̀rọ̀.